ẹ̀yin ènìyàn wa. ẹ jọ ṣé Táyọ̀ ti dé? Ṣé Táyọ̀ wà ń ta? Ẹ ṣe rí Táyọ̀ ń ta? Ó ti dá. Kalẹ́ kí ló kọ rẹ? Ọmọ Bánkẹ́. Ó ti sọ̀rọ̀ ní orí afẹ́fẹ́ yìí níjó ní. Ó sì fi ẹ̀sùn tó pọ̀ kan Bella, àbí? Bella náà sì fi ẹ̀sùn kàn ọ́ pé o gbọ́kọ mọ́, àbí ọ̀rọ̀ fẹ̀sùn kàn pé o gbọ́kọ mọ́ ọ lọ́wọ́, àbí? Òun náà sì fi ẹ̀sùn kàn ọ́. Wọ́n ní wọ́n lo Bánkẹ́, wọ́n ní wọ́n lo ṣépè, wọ́n ló sọ àwọn ọ̀rọ̀ burúkú pé Bọ́bọ́ ó di nǹkan àwátì. Lára àwọn ìgbésẹ̀ tí wọ́n ló gbé, àwọn ò sì lè sọ wípé ọ̀rọ̀ lásán ló sọ, ó yóò láwọn kankan tí ó tún ṣe pẹ̀lú ẹ̀. Bó ni a lè wá Bọ́bọ́ sí? Mi ì mọ ibi tí Bọ́bọ́ wà. Kí ló dé tó fi wá sọ àwọn ọ̀rọ̀ pé yóò sọnù ni? Wọ́n ní wọ́n ló sọ pé yóò sọnù. Mi ì sọ fún gan kó máa sọnù, mi ì sọ anything fún. Tó bá jẹ́ pé a sọ̀rọ̀ lórí fóònù àti gbọ́ gbogbo ìjà tá a jà gan ojú ayé bí eléyìí láti jàjà yẹn, kíní la dẹ̀ ti jà omission jànà láti débi ilé epo méjì yẹn, ibẹ̀ láti jà ìjà yẹn ní ọjọ́ èmi àti Bọ́bọ́ ń. Irú ìjà wo lẹ jà? Ó bó ṣe test mi torí ilé ibi tí mò ń gbé tẹ́lẹ̀ kò jìnnà sí omission jànà yẹn. Ó wá ní pé kí n wá síbi sáìdì ṣọ́ọ̀bù ẹ̀gbọ́n ẹ̀ obìnrin yẹn kó tó di pé ẹ̀gbọ́n òun kúrò ń bẹ̀. Aṣáájọ ń sọ̀rọ̀ bó ṣe wá sí mi dé ìsàlẹ̀ ọ̀dọ̀ mi, mo á ní pé òkè jẹ́ ń sìn ẹ́ dé ilé ọ̀dọ̀, ó ní Bella wà ní ilé, mo dẹ̀ ní tọ̀ ó dàbọ̀. Ó ṣe test mi, mo á sọ pé mi ì ṣe mọ́ pé kó máa lọ. Ó wá ní why, mo ní pé àpò ò lè máa fẹ́ obìnrin méjì pé kò possible. Ọjọ́ mo dẹ̀ wá block and delete nọ́mbà ẹ̀, dòní gan mi ní WhatsApp nọ́mbà ẹ̀ sórí fóònù débi pé anything. Mi ì dẹ̀ ṣẹ́ ìpè ọ̀kan lè bí eléyìí, mi ì ṣẹ́ ìpèlé Bọ́bọ́ o. Kí ló dé tí o fi kó àwọn èèyàn láti wá lu Bella? Bella ló kọ́kọ́ wá bá mi lẹ́ngbà yẹn, ara mi ò yá lọ́jọ́ yẹn, ọ̀rẹ́ ẹ̀ best friend ẹ̀. Èmi àti Bella ti ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ tó yẹ pé a máa ń sọ̀rọ̀, mo máa ń post, a máa ń ṣe everything. Ọ̀rẹ́ yẹn wá kí mi lẹ́ngbà tára mi ò yá. Mo á ní pé pé ọ̀rẹ́ ẹ̀ kàn ti wá ra 11 Pro. Ó wá sọ pé pé kò ń ṣe 11 Pro pé X ni. Aṣọ obìnrin bá ṣe ń throw shade, mo kàn wá sọ fún mo text Bella, mo á ní why you dey do like this pé you thought say you buy 11 Pro and X dey your hand. Ó ṣe ìpè, ó ṣe bó ṣe ṣàpèlé mọ́ sí mi, èmi náà dá ìpè yẹn padà fún. Bó ṣe wá kó àwọn ọ̀rẹ́ ẹ̀, bó ṣe wá kó bá mi lé nìyẹn. Ìgbà tí landlord mi ò kàn jẹ́ kán wọlé torí ara mi ò yá lọ́jọ́ yẹn pé torí tán bá nà mí pé kò sí bí mo ṣe fẹ́ gbọ́wọ́. Ojú ẹsẹ̀ lèmi àtàwọn ọ̀rẹ́ mi náà dẹ̀ gbéra lọ bá ilé ibi tó gbé torí ilé ló ti wá bá mi. Èmi àtẹ̀ náà dẹ̀ gbé mi àtọ̀rẹ́ mi dẹ̀ gbéra àwa lọ bá lọ́dọ̀ ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, mi ì ṣépè fún, kò dẹ̀ ìgbà yẹn gan èmi àti Bella ti padà parí ìjà tá a ti ń sọ̀rọ̀ yàtọ̀ sí bí ọ̀rọ̀ Bọ́bọ́ ṣẹlẹ̀ àti parí ìjà tá a ti ń test tó yẹ pé tí bá ṣe nǹkan gan máa ń béèrè lọ́rùn pé báwo mo ṣe ṣe, báwo mo ṣe rí. Bọ̀ wọ́n ní ó fẹ̀sùn kàn pé wọ́n ní sọ pé wọ́n ló sọ pé Bọ́bọ́ máa sọnù. Mi ì sọ fún Bọ́bọ́ pé ó máa sọnù, mi ì sọ fún pé ó máa sọnù torí mi lè ṣépè gan lé torí mi náà láàbúrò obìnrin, àbúrò ọkùnrin mo dẹ̀ lẹ́gbọ̀ọ́ ọkùnrin, mi ì ṣẹ́ ìpèlé. Lóòótọ́ mo lọ bá ẹ̀gbọ́n ẹ̀, mo sunkún lọ bá wọn, mo bẹ̀ wọ́n pé kán jọ kán bá mi bẹ̀ ẹ́. Bó ṣe já ẹ sílẹ̀. Bẹ́ẹ̀ ni ó lè sọ pé òun ò lè fẹ́ mi mọ́, mo á sọ pé pé òkè ò lè fẹ́ mi mọ́. Mo dẹ̀ wá pé wọ́n pe Bella ọ̀hún, lóòótọ́ ẹ̀gbọ́n ẹ̀ pé wọ́n pe Bella ọ̀hún pè mí. Wọ́n ní ta ló máa mú nínú àwọn méjèèjì. Ó dẹ̀ lóun fara mọ́ Bella, èmi náà dẹ̀ yọ̀ǹda. Ẹ̀gbọ́n rẹ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n pè yín méjèèjì papọ̀. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n obìnrin. Wọ́n ní ta ni ó mú nínú wa àti Bella. Ó dẹ̀ sọ pé Bella lòun á mú, mo dẹ̀ sọ pé òkè tọ̀, mo dẹ̀ kúrò lórí ẹ̀, mi dẹ̀ padà tẹ̀sẹ̀ débi tí màá ti ṣèpèlé. Ọjọ́ tó test mi gan torí ìyá tó bímọ sí mi odò náà wà, mo á ràkọ̀yìn sí ẹ̀, mo wá pe Bella torí mi lè pé kó má di pé Bella máa rò bẹ́yàn kan wà láàrin màá sí ẹ̀. Mo ṣáà pé mo ní Bella what's up, mo ṣáà ń lọ. Mo wà nínú mọ́tò gan bó ó dàbí 5 minutes tí màá fi dádó ni Bọ́bọ́ ti test mi pé what's up kíníkan mo gbàgbé mo ṣe. Mo ní sọ mo ní no dey test me again, you don get your own babe. Ó dẹ̀ sọ pé òun lè máa fẹ́ mi, kóun máa fẹ́ pé ṣèbí ìyàwó ilé ni. Mo dẹ̀ sọ pé kò possible, wọn kì í ṣe bẹ́ẹ̀. wọ́n ti di ìyàwó ta? Mo dẹ̀ sọ pé kò possible, wọn ò ṣe bẹ́ẹ̀. But
ìdí nìyẹn tó fi wá lọ wá àwọn èèyàn tó lè bẹ́ẹ̀ ṣe lọ́ṣẹ́ torí pé ó jẹ ẹ́ lẹ̀. rárá sà o kò ṣe ọkùnrin já mi lẹ̀ máa ṣàṣírí èèyàn fẹ́ mi a lè máa fẹ́ra fún ogún ọdún kó má jóun ló máa gbé mi sílé o bẹ́ẹ̀ ni mo dẹ̀ lè bímọ fún kó má jóun ló máa padà fẹ́ mi nítorí ó jù mí sílẹ̀ kí n wá sọ pé mo fẹ́ lọ gégùn fọmọ lọ́mọ irọ́ torí mi mọ ibi tọ́mọ tèmi náà lè dé tèmi náà bá mo sì gbàgbọ́ pé ẹ sì lè fẹ́ra yín káyọ̀ pé kò tí ì sọnù báyìí. a lè fẹ́ra wa a kàn lè fẹ́ra wa mọ́ toró ti bá ń fẹ́ lòmíì so mi kò sí nǹkan tí mo fẹ́ wọnú relationship àti máa dàrú kò possible. ṣebí wọ ni first love. bẹ́ẹ̀. Bella kálẹ̀ kí ló sọ wípé wọ́n ló sọ bí pé Bánkẹ́ sọ wípé bọ́bọ̀ máa sọnù ni. bẹ́ẹ̀ sà. lọ́jọ́ wo ló sọ bẹ́ẹ̀. ọjọ́ yẹn. máa sọ̀rọ̀ sókè o. ọjọ́ yẹn irúsẹ̀ gan Canada baby lè jẹ́rìí sọ́dọ̀ tí mò ń sọ yìí torí mo fọ́ọ̀dù rántí Canada baby. tó wà lọ́wọ́ ẹ̀. ara bọ́bọ̀ ló sẹ́ǹdẹ̀ sí mi lórí fóònù tí mo lò tẹ́lẹ̀ ní fi voice note yẹn wá bọ́bọ̀ ló sẹ́ǹdẹ̀ sí mi ó ní o ò gbọ́ nǹkan tí Bánkẹ́ sọ pé Bánkẹ́ ṣe pé ọ̀rọ̀ ẹ̀ ò jákè dáadáa o ẹ jọ sún ẹnu mọ́ ọ̀pá òun yẹn. bọ́bọ̀ ló fọ́ọ̀dẹ̀ sí mi. pé ó sọ pé o ò gbọ́ nǹkan tí Bánkẹ́ sọ fún mi pé Bánkẹ́ ń ṣépè fún òun ìmọ̀ àṣọ pé ó ń ṣépè fún ẹ̀pẹ̀ pé kí ló fà wá àti ẹ̀pọ̀ ó nù mọ̀kọ́ tó ń ṣe fún bóyá wá sọ̀rọ̀ yẹn èmi wá fọ́ọ̀dẹ̀ sọ́rọ̀ ẹ̀ torí pé Canada baby àti ẹ̀ náà wọ́n ń ṣe ó ti èmi wá fọ́ọ̀dẹ̀ sí Canada baby pé gbogbo nǹkan tí Bánkẹ́ èpè tí Bánkẹ́ ń ṣẹlẹ̀ bọ́bọ̀ pé kí ló lè tó yẹn pé ṣé bọ́bọ̀ nìkan ni òun fẹ́ ni tó ṣe máa ṣáàdúró ìpele bọ́bọ̀ ó ti rí mẹ́yẹn. ó tún láwọn míì tó ń fẹ́. nǹkan tẹ́mi mọ̀ nìyẹn torí pé nǹkan tí bọ́bọ̀ sọ fún mi nìyẹn ó sọ pé ó ń ṣàgbélé ó ní ó lè máa fẹ́ èèyàn bíi 5 léhun nígbà tó òun fẹ́ ó ní nǹkan tó òun lè fi fẹ́ nìyẹn ó ti rí mẹ́yẹn nǹkan tí bọ́bọ̀ sọ fún mi ni mi ò lè máa parọ́ ó sọ fún mi ó dẹ̀ fọ́ọ̀dù ẹ̀sùn tẹ̀ sí gbogbo ìpè tó ṣẹ́ fún sọ pé ìwọ ó ní òní di bá a ti ṣe mọ́ láyé ó ní tó máa ń gbowó òní gbó ṣáṣẹ́ ìpè yẹn sà. ok ó mọ̀ pé ó ń ṣe yahoo. ó mọ̀ pé ó ń ṣe yahoo. irú èpè wo ló wá ṣe èpè yẹn. ó sọ pé ó máa sọnù pé kò ní cash out mọ́ ṣe bóun ni mò ń sọ lójú ẹ̀. ẹ̀rí yẹn dà báyìí. bọ́bọ̀ ló sẹ́ẹ̀dì ẹ̀ sí mi kò sí lórí fóònù mọ́ mo ti fóònù tí mo lò tẹ́lẹ̀ orí ẹ̀ ló wà tó bá wo orí fóònù bọ́bọ̀ wọ́n sì lè rí. sàtì máa ṣèpèlè bọ́bọ̀. ó pé kó sọnù pé kò ní cash out mọ́. gbogbo ọ̀rọ̀ tó ní bọ́bọ̀ sọ fún un náà gbogbo ẹ̀ ló sọ gbogbo ọ̀rọ̀ tí bọ́bọ̀ náà dẹ̀ sọ fún un. ṣàṣẹ rí bọ́bọ̀ tá à ń sọ yìí bó ṣe ń bà mí jẹ́ lọ́tún ló ń bà ilé jẹ́ lọ́sì. ìyẹn gan ló bí ọnú àbí. kókó bẹ́ẹ̀ mo ṣekúṣẹ́yẹ ní nọ́mà mo sọ bọ̀ pé mo ṣèpèlè bọ́bọ̀. pé ó lò gbà tó sọ kí ló dé tó bí ọnú tó sọ pé kò ní cash out mọ́. mi ì sọ pé kò ní cash out mọ́ mi ì ṣe ìpè lóòótọ́ ó dùn mí o pé torí ó dẹ̀ sí mi sílẹ̀ lójú ẹ̀gbọ́n ẹ̀ tí nọ́mà èmi àtẹ̀gbọ́n ẹ̀ ń sọ̀rọ̀ torí gbogbo ìgbà tí mo fi wà ní church mi press fún mi ṣe anything ok ìgbà tẹ̀gbọ́n ẹ̀ tí mo wà ní church bóyá bíi after bíi 10 days ẹ̀gbọ́n ẹ̀ text mi pé wọ́n sọ pé mò ń ṣe nǹkan ní church torí mi ní nọ́mbà ẹ̀gbọ́n ẹ̀ mọ́. ó lọ ṣe nǹkan sí bọ́bọ̀. irọ́ mo gòkè ní church mo gòkè 7 days ní church. ẹlẹ́mìí tún ni ọ báyìí. bẹ́ẹ̀ sà. ẹlẹ́mìí ni ọ. bẹ́ẹ̀. alóore ni ọ báyìí. bẹ́ẹ̀. ṣọ́ọ̀ṣì ibo ló ń lọ. ṣọ́ọ̀ṣì àrògbádé ládébáyọ̀. sẹ̀lẹ̀ àbí kérúbù. kérúbù mo ń lọ. alóore ni ọ. bẹ́ẹ̀ sà. mi iṣẹ́ ìpè kankan lé o. ọlọ́run kò ṣe o ó gòkè 7 days. bẹ́ẹ̀ sà gbogbo òkè gan tí mo gùn yẹn tí mo fi sọ̀kalẹ̀ gan ṣọ́ọ̀ṣì àyíká ni mo wá wà ní gbogbo ìgbà yẹn ókè ìgbà tán sọ pé ó sọnù mi ì sí láàárín gan wọ́n ṣe post ẹ mọ̀ pé kán máa post èèyàn pé see you kinní kan I miss you. ṣé ìgbà tó gòkè yẹn ìgbà tó wà nù ẹ̀mí yẹn ò ń tẹ́sítì bọ́bọ̀. mi ara o wọn di fóònù kò possible. o kàn mọ́ màmá dì í mú ni. rárá o kò sẹ́lẹ̀mí tó bá gòkè tó ń tẹ fún ẹ lè béèrè lọ́wọ́ anybody nínú kérúbù no kò sí gbogbo ìgbà yẹn gan mi ní nọ́ọ̀bà ẹ̀ mi ní anything pa ẹ̀ torí ọ̀rọ̀ pé màá fi tẹ̀sẹ̀ tá fi wọ́jú ẹ̀mí mi tá máa sọ̀rọ̀ ẹni I don't even want it so mi tẹ̀sẹ̀ ní anything pọ̀ sọ̀rọ̀ rárá. ọmọ gẹ́gẹ́ bí alóore àṣẹ máa ń wà lẹ́nu àwọn alóore bóyá àwọn ọ̀rọ̀ tó sọ pé yóò sọnù. mi kàn ṣe èpè ẹyọkan báyìí mi ìṣẹ̀lẹ̀ nǹkan tí mo lè fi sọ pé òkè ò pé bóyá ọ̀rọ̀ bí ìjà ṣẹlẹ̀ láàrin wa ní ọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ police station ó dẹ̀ lóun ò ṣe mọ́ mo dẹ̀ ní òkè kò sí wàhálà. ta ló mú lọ police station. ìgbà kan arrest ẹ̀ lóòótẹ́ mo dẹ̀ sọ pé kò sí wàhálà pé kò sí kan tájọ fẹ́ máa ṣe pọ̀ mọ́ àti gba ẹ́ lákan tí break up lólúkálùkù ti lọ sọ̀nà tiẹ̀ tá a ríra gan mi kí kò ń bá mi sọ àkín sọ̀rọ̀
kí ló wá dé tó sọ fún àwọn ẹlẹ́mìí ẹgbẹ́ rẹ báyìí pé x ẹ àbí bóyá mi ti lè sọ tó ti sọnù ṣé o ti gbé ìgbésẹ̀ yẹn. kò sí ìgbésẹ̀ tẹ́mi gbé o. o mọ ibi tí bọ́bọ̀ wà o. mi ì mọ ibi tó wà sà rárá mi kàn mọ anywhere tó lè wà torí last time tí mo bójú lè gan àkànyìn sí ẹ pé torí ó ti pẹ́ ta ti mọ àkànyìn sí ẹ mo ọmọ ẹ ló ṣíjú wò mí tó kí mi kò káàkiri àṣọ anything. Sugar daddy Bella mélòó ló mọ̀. bóyá ó ní sugar daddy o kò wá ní sugar daddy o ìyẹn ò sí lọ́wọ́ mi o mi ì mọ̀ bẹ́ẹ̀ online láti máa jọ ń sọ̀rọ̀ several times gan tí bá ti rí gan orí ọ̀kadà fìrí ni mo ti máa rí online láti jọ máa ń kà pé WhatsApp how far you doing good day online láti máa ń sọ mi mọ̀ bí ó ní sugar daddy mi mọ̀ bí ó ní anybody. Ọ̀dà Bella Sir. bọ̀bọ̀ tí ó jẹ́ mẹkáníìkì yẹn ọjọ́ tó kọ́kọ́ bá bọ́bọ̀ jà ìgbésẹ̀ wo ló gbé. Kárí kò mọ bọ́bọ̀ rí òun àti bọ́bọ̀ òde. ìyẹn mẹkáníìkì tó kọ́kọ́ fẹ́ yẹn. kò mọ bọ́bọ̀ rí òun àti bọ́bọ̀ òde jà. oṣù mélòó ni mẹkáníìkì yẹn ló fi fẹ́ mẹkáníìkì yẹn. 3 months la fi dé sà. ìgbà tó wá rí i pé bọ́bọ̀ wa gbà ẹ́ lọ́wọ́ òun ìgbésẹ̀ wo ló gbé. kò gbé ìgbésẹ̀ kankan kò mọ̀ bóyá mò ń fẹ́ bọ́bọ̀ sà. kò mọ̀ bóyá òun fẹ́ bọ́bọ̀. mo ti búlọ̀kì ẹ̀ ti pẹ́ à ń sọ̀rọ̀ mọ́ kò mọ̀ bóyá mò ń fẹ́ bọ́bọ̀ sà. kí ló dé tó fi blọọkì ẹ̀. kò sí kan tí màá tẹ́jọ́ fẹ́ máa sọ àfẹ́ra mú. wọ́n ló kọ́ ọ́ lẹ̀. bẹ́ẹ̀ wọ́n lò ní sugar daddy kan sàmì ní tó sà. wọ́n bọ́ òun gan ni ìyá fi lọ́rọ̀ yìí fi bẹ̀rẹ̀. Bọ̀ àǹtí ẹ̀ sọ láti tó sọ fún ọ̀rọ̀ ẹnu ni pé wọ́n ní kọ́ mọ̀ ṣe mo ní kọ́ mọ́ evidence síta wọ́n dẹ̀ wo fóònù wọn rí sugar daddy kankan. kí mo fi bọ̀ wọ́n ló lẹ́nìkan tó ń gbowó lọ́wọ́ ẹ̀ bàbá àlàyé kan tó máa ń. mi ní sáà irọ́ ni wọ́n ń pa ọ̀rọ̀ ẹnu ni mo dé ní kọ́ mọ́ evidence síta àǹtí ẹ̀ wo fóònù wọn rí kankan. wọ́n ní ìwọ fúnra rẹ̀ gan ṣe yahoo. èmi ń ṣe yahoo mi ì ṣe rí mi mọ̀ bọ́ yẹn ń bá client sọ̀rọ̀ mi mọ̀ bọ́ yẹn máa ń fi bá àwọn ìfẹ́ ṣe ní kọ́ṣẹ́ ọdún mélòó ni ìwà tí ẹ ti ń bára yín lẹ ti ń fẹ́ra yín báyìí. á yẹ̀ṣẹ̀ pé wọ́n á yẹ ẹni sà. o ò ní mọ̀ lára pò sọnù bó ṣe ṣe ó lẹ́run ojú lè kán náà mo náwó rẹ sókè báyìí náà ìyẹn ọwọ́ rẹ sókè báyìí iná ṣé báyìí mo ṣe ṣe yìí èèyàn sọnù boyfriend ẹ sọnù bó ṣe fix èékánná náà tó ṣe orun ojú ó ti lẹ́lòmíì tó tún fẹ́. á rí mi ní sọ̀rọ̀ boyfriend lọ́rọ̀ mi kàn mò ń ṣiṣẹ́ ẹni sà. ó ń ṣiṣẹ́ ni ó ò ní mọ̀ lára pé èèyàn sọnù báyìí ilé ẹ̀dẹ̀ òkè lọ́jọ́ tó bọ́bọ̀ máa sọnù ẹjọ́ wà nílé lọ́jọ́ yẹn ni ẹjọ́ sùn mọ́jú ni. èmi àti bọ́bọ̀ jọ sùn mọ́jú. bẹ́ẹ̀ ni ilé ọ̀dọ̀ mi ni mo wà àárọ̀ ọjọ́ yẹn gangan. ilé ìwé ẹ̀ṣẹ̀ tó rí ẹ lè béèrè lọ́wọ́ wọn. Junior sọ wípé ìwọ àti ẹjọ́ sunlé mọ́jú ni. àjọ sunlé mọ́jú ẹgbọ́n tán sọ pé wọ́n ṣe spag fún wọn. ẹ bá mú Junior wá. dìde Bánkẹ́ ẹ bá mú Junior wá. mo fẹ́ máa parọ́ ní àjọ tubẹ̀ mọ́jú wọ́n yẹn. ìyá ẹ lọ dúró síta ń bẹ yẹn ẹ gbọ́ ẹ lọ dúró síta ń bẹ yẹn lọ́jọ́ tí bọ́bọ̀ máa sọnù. èmi àti bọ́bọ̀ òjò sunlé mọ́jú lọ́jọ́ tó sọnù sà mi ibùsẹ̀ ilé ọ̀dọ̀ mi ni mo wà èmi àti bọ́bọ̀ òjò sunlé mọ́jú lọ́jọ́ tó sọnù sà. Junior sọ pé ilé ẹ̀ òun lẹ sùn mọ́jú. mo ní èmi àti bọ́bọ̀ àpadà ríra lọ́sàn-án tí mo ti fi sílẹ̀ tẹ́ àpadà ríra àbára wa sọ̀rọ̀ ibùsẹ̀ gan ó sọ fún mi pé òun ò ṣe mọ́ ó dẹ̀ blọ́ọ̀kì mi ṣèbí wọ́n worí fún ẹ̀wọ̀n ní nọ́mbà mi mọ́ lórí fóònù. bọ̀ Junior sọ lórí afẹ́fẹ́ ń bí pé ilé. ẹ sà bọ́bọ̀ ti sọ fún mi pé òun ò ṣe mọ́ ibùsẹ̀ aṣọ mi mo fẹ́ lọ kó lọ́dọ̀ ẹ̀ lọ́jọ́ yẹn tó fi pa tó pè mí àti ẹ̀pọ̀. ní òjúlò yẹn gan mo tún tẹ̀lé wọn jọ wá for good 10 days mi ò jẹ́ ìwọ fúnra rẹ sọ ń bí pé ẹjọ́ kúrò nílé ni ó ní ó gbọ́kadà ó débì kan. bẹ́ẹ̀ ni sàmì ò parọ́ mọ̀ bọ̀ arákùnrin. gbàdẹ̀dẹ̀ ti sọ pé mo sùn bẹ̀ mọ́jú lọ́jọ́ tó sọnù ara o. Junior kalẹ́ o sún ẹnu mọ́ ọ̀pá òun dáàpọ̀jù rẹ̀ wálẹ̀ díẹ̀ lálẹ́ yìí. dúró rán létí ó kọ rẹ̀. Junior kìíní sún ẹnu mọ́ kìíní yẹn fẹ́ gbóhùn ẹ̀ dáadáa. lọ́jọ́ tí bọ́bọ̀ wá sunlé ẹ̀ tó fi sọnù yìí àwọn mélòó ló sunlé ẹ̀ mọ́jú ń jọ yìí. mo ń bọ̀ lórí àgbàgbé
níta bá ti bí ọ dáhùn gbogbo àgbáyé ń gbọ́ ọ báyìí à ń bọ̀ lórí ẹ̀. láàárọ̀ ọjọ́ yẹn mọ́jú. Lílé yẹn mọ́jú. Àwọn méjì àwọn mẹ́ta ló wà nílé mo fi wọ́n lẹ̀ sílé. Wọ́n sunlé ẹ̀. mo fi àwọn méjèèjì sílẹ̀ sílé. Wọ́n sunlé mọ́jú. Mọ́ mi ò bí eléyìí. mo fi àwọn méjèèjì sílẹ̀ sílé mo jí kúrò láàárọ̀ ọjọ́ kejì so àwọn méjèèjì ló jọ kúrò lé mi. Wọ́n sùn mọ́jú. kì í ṣe lálẹ́ ọjọ́ tó sọnù ní àárọ̀ alẹ́ mọ́jú èmi jáde mo fi wọ́n lẹ̀ sílé àwọn méjèèjì ló jọ kúrò lé wọ́n jọ lọ sí ibi eégún mo ló dúrọ̀pù ẹ̀. Ó ti ń sọ náà tẹ́lẹ̀ ó ní ilé ẹ̀ wọ́n sùn tí wọ́n ń lọ ó lóun ò sunlé lọ́dọ̀ ẹ̀. wọ́n jọ sunlé ni ṣùgbọ́n ọjọ́ gbọ́kàdà kúrò nílé ni. Wọ́n jọ sunlé ni. jọ sunlé ni. Wọ́n jọ gbọ́kadà kúrò nílé ni. Ó sọ lọ́jọ́ yẹn pé oúnjẹ tẹ́ ò sè ó ní wọ́n jọ jẹ. wọn ò jẹ́. Ó lóun ò sunlé. wọ́n jọ sunlé ni àwọn méjèèjì ló jọ sunlé so àwọn méjèèjì ló jọ gbọ́kàdà kúrò nílé so wọ́n lè jẹ́ gbọ́kàdà kúrò nílé. Sọ̀rọ̀ sókè sún ẹnu mọ́ kí wọ́n ṣe gbé ọ̀kadà kúrò nílé òun ló drop ẹ̀ níbẹ̀ yẹn tó ń dẹ̀ lọ mi ò sí bẹ́ẹ̀ o. nígbà tó drop ẹ̀. mi ò tẹ̀lé wọn lọ àjọ sílé àjọṣe bọ̀ gbogbo nǹkan tí mò ń gbọ́ òun ló drop ẹ̀ níbẹ̀. Ṣùgbọ́n wọ́n jọ sunlé mọ́jú ni. Àjọsùnlé mọ́jú lọ́jọ́ ń sà ẹ sọ pé àjọsùnbẹ̀ mọ́jú. Ó ló ń sọ lójú ẹ̀ nígbà tó sunlé mọ́jú ni láàárọ̀ ọjọ́ tí wọ́n. láàárọ̀ ọjọ́ àbí ọjọ́ tó sọnù ni wọ́n béèrè lọ́wọ́ ọjọ́ tó sọnù náà béèrè lọ́wọ́ yín àbọ̀jọ́ tó ń sọnù lẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ sà. òun náà là ń béèrè. nígbà tẹ̀tẹ̀ fi máa parọ́ mọ́ ọjọ́ tó sọnù àjọsùnbẹ̀ mọ́jú àríra wa. Gbọ́. ní àárọ̀ bọ́n ṣe jí. ẹni alẹ́ ọjọ́ ni wọ́n sọ sà ẹ béèrè lọ́wọ́ wọn alẹ́ ọjọ́. Rárá ọjọ́ tó fi tẹ́ fi jí kò nílé tó fi lọ ọdún bí àìsàn ọdún eégún bí kéèyàn sùn báyìí ó wájọ́ là lọ́dún eégún ẹ̀sùn lé mọ́jú. Ó mọ̀ pé nǹkan tí mo sọ nìyẹn. mi rò bí ẹni ọjọ́ tó sọnù mi rò bí ẹni ọjọ́ tó sọnù. Ẹ kò sunlé lọ́jọ́ tó sọnù. mi rò bí ẹni ọjọ́ tó sọnù. wọ́n ní ìyá sọ mo ní pé ẹ̀rọ sọ pé. àyè mi rò bí ẹni gbà tí sọ pé ọjọ́ tó sọnù. Ẹ jọ sunlé ni ìgbà tẹ́ ẹ wá jọ sunlé kí ló dé tó tẹ̀ lọ kí ló dé tó jẹ́ pé o sì ń débi ọdún eégún ó padà. kì í ṣe bí eégún ló lọ lọ́sàn-án sáà ọ̀dọ̀ ọ̀rẹ́ ló sọ fún mi kún lọ́tàn gbàbẹ̀ lọ bí bẹ́ẹ̀dẹ̀ mi ò dẹ̀ lọ èmi dẹ̀ ń lọ lé tọ̀dọ̀ mi nítorí paṣọ tí mo wọ̀ wá òkè èmi dẹ̀ ń lọ lé tọ̀dọ̀ mi mo lọ change later mo á sọ pé mi ò lè wá para mo á sọ pé mi ò lè wá pé ara mi ò yá pé mi ò lè wá wá bínú. Kò yé mi bó ló ti bọ̀ lọ́sàn yẹn sà ó sọ pé kí n wá bá wọn níbi birthday. Ta ló ń ṣe birthday? mi ìmọ̀ èèyàn tó ń ṣe birthday orílẹ̀ ní ẹ̀gbọ́n kan ṣe birthday pé kí n tẹ̀lé ọlọ́mọdé ní mi ìmọ̀ ẹ̀gbọ́n. Kí ló kó ọkọ ẹ̀gbọ́n rẹ̀ yẹn? ó ṣàlọ pé bí birthday mi ìmọ̀ ẹ̀gbọ́n tó ń sọ̀hún. Bọ̀ àdúgbò wo ló ní wọ́n ti ṣe? àwọn ẹ̀gbọ́n ẹ̀wọ̀n àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ náà padà lọ sà. Òun àti Junior. Àti ẹ̀gbọ́n ẹ̀bọ̀dá Táyọ̀ náà padà lọ. Bọ̀ èmi ò tẹ̀lé wọn lọ èmi wọn alẹ́ mi ara mi ò yá òjò tó wá rọ̀ lọ́jọ́ yẹn mi ò lè wá síbi eégún ṣẹ́gun mi ì láìpẹ́ rú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò lè máa lọ mi ò ní mi ṣe lọ sà mo dẹ̀ dúró sílé ilé mi ni mo wà mo tẹ̀sẹ̀ títí tí ó ti búlọ́ọ̀kì mi èmi ti wá mí ní pé ó mìnà ọ̀rọ̀ tó ń sọ lóòótọ́ pé kò ṣe mọ́ mo dẹ̀ jọ́ra mi sí mi ọjọ́ kejì wọ́n lè pè mí ọmọ Canada baby yẹn ó pè mí ó sọ pé wọ́n ní wọ́n rí bọ́bọ̀ látòru mo ní wọ́n rí bọ́bọ̀ látòru pé ṣé ibi eégún ló sọ pé òun lọ pa ọkàn pé ṣe báwọn ẹgbẹ́ wọn abẹ́ níbi tó ti lọ pé bóyá ó lọ síbi ọ̀dọ̀ ọ̀rẹ́ kan tó lọ sùn ibi kan tèmi mọ̀ nìyẹn. Ìgbésẹ̀ wo ló ti wá bá wọn fámìlì yìí gbé láti ìgbà tó ti wá bọ́bọ̀? For good 10 days mo fi tẹ̀lé wọn wá kò ní ìjẹun gan ẹ̀wọ̀n mo tẹ̀lé wọn for good 10 days kò sí kan tí mi ò bá wọn ṣe. Kí ló bá wọn ṣe? àwọn ex girlfriend ẹ bí ilé náà ṣe máa wò mí pé wo bí ó ṣe rí. dúró mò ń bọ̀ ó ní kò sí nǹkan tó bá wọn ṣe. bẹ́ẹ̀ sà. Bíi kíni? tó bá ti ń ṣàdúrà tó bá rò bí wọ́n ṣe gbogbo ẹ̀mí ni màá lọ bá wọn rà. Àwọn nǹkan wo ló tún ṣe? Kò sí kan tí mi ò ṣe sà. Bíi kíni èwo ló lágbára tó ṣe? Ìfúsẹ̀ wọ́n ẹ̀sà kò kọ́ sí nǹkan tí wọ́n ṣe. Èwo ló lágbára tó ṣe tá a fi mọ̀ pé lóòótọ́ o gbégbèsè? Ìjábá wọn ṣe nǹkan sà. Kí ló ṣe? Kò sí nǹkan tí mi ò ṣe sà. Bíi báwo èwo ló ṣe? Àwọn àyàn ni. Ẹnì à ń mu tẹ̀lé wọn. Lọ síbo? Àwọn ẹ̀gbọ́n wọn gan mọ̀ mo ṣáà tẹ̀lé wọn. Èwo ló ṣe? Kò sí nǹkan tí mi ò ṣe mo ṣáà ń tẹ̀lé wọn sà ṣáàdùn wa. Bí àwọn ìgbésẹ̀ wo ló bá wọn gbé? Mo lọ sọ́dọ̀ pásítọ̀ mo gbàdúrà kọ́ tí mo mọ̀ tí mo ṣe. Ilé babaláwo ńkọ́? Àmì lọ sọ́dọ̀ babaláwo sà mi ìyálé babaláwo. Ta ló bá wọn gbẹ́bọ? Kì í sọ̀rọ̀ babaláwo kọ́ ni wọ́n lọ wọ́n ṣàdúrà ni. Bó ló ti gbẹ́bọ? Wọ́n ṣàdúrà ni sà. Bó ló ti gbẹ́bọ? Mo ní wọ́n ṣàdúrà ni sà. Irú ẹbọ tó gbé irú ẹbọ kí lẹbọ yẹn wà fún?
kì í ṣe pé wọ́n gbẹ́bọn náà wọ́n ṣàdúrà ní sẹ́lẹ̀ bí lọ́wọ́ ẹgbẹ́ tó bá ti kí ló wà fún kì í ṣe bí kó lè rí abọ́lá kán ló lè rí ṣàbí. náà kán lè rí náà ni wọ́n sọ àwọn gẹ́fẹ̀rẹ̀ gan ilé tó sọ pé òun ò sí kankan ṣe bó lọ ṣọ́ọ̀ṣì ó ṣàdúrà ó ṣe ẹbí kò sí nǹkan tá a ṣe ṣe bó lóun ò wọ́n ṣe á fẹ̀sùn nǹkan. kàn mí mi ì lè sọ̀rọ̀ yín gbà tẹ́ni kí n má sọ̀rọ̀ bọ́yẹn wọ́n á fẹ̀sùn kàn mí ló ń fọ́nì sí mi pé for good 10 days mo tẹ̀lé yín báyìí. àwọn girlfriends mélòó ni ó jáde ńgbà yẹn àwọn ex àwọn girlfriend yẹn mélòó ló jáde tẹjọ wọn bọ́bọ̀ wà. déèyàn kan tẹ́ pé àwọn obìnrin fọ́ fún mi mọye girlfriend tó ní ẹ̀sà mi mọye girlfriend tó ní mi ìdẹ̀ kí n máa fi bẹ́ẹ̀ tún fóònù ẹ̀ kí ni mo mọ password. àwọn mélòó ló wá jáde tẹ bá ń tán wà tẹjẹ girlfriend yẹn. wọ́n apọ̀ àwọn obìnrin tọkàn lọ tẹ́ ẹ tó pé mélòó. apọ̀ mi ìmọ̀ wọ́n bọ̀ apọ̀ tájọ́ wọn á gbà yẹn apọ̀ o for good 10 days mi ò jẹun mo gbogbo wọn bú mi wọ́n sọ pé wò bó ṣe rí mo ẹ̀ṣẹ̀ ń recover padà ní sàǹgbà tí mo rí pé wọ́n ti fojú mi ní nǹkan tó yẹ kó máa fojú mi rí wọ́n wá wò ń bìdì dìrín mo ló jẹ́ kí wọ́n á túnra mi ṣe tán ṣe tẹ́ bá rí mi sá gbogbo ìgbà tí mo sọ yìí ẹ sọ pé ṣé mi lélẹ̀ wọ́n ló tẹ̀lé wọn wá bírí àbí. ọjọ́ tọ́wọ́ kọ́ wá sọmọ ìdẹ màáísà mo tẹ̀lé mọ́mì ẹ̀ wá síbi báyìí mọ̀ pé wọ́n lè ṣe mi bí eléyìí sá èyí wọ́n sì tì mí gidi o wọ́n fojú mi ní nǹkan tó yẹ kó fojú mi ní sáà mo kọ́kọ́ tẹ̀lé wọn ọjọ́ Friday tẹ́gbọ́n ẹ̀ dé sádò làwá sí ibà láti gbà tí bọ́bọ̀ ti sọnù láti Sunday ẹ̀gbọ́n ò sí ládò for good 1 week èmi ni mò ń tẹ̀lé mọ́mì ẹ̀ kiri mo wá sọ fún wọn pé nígbà tó wọ́n á sọ̀rọ̀ sí mi gbogbo ẹ̀ èmi wá sọ fún wọn pé kò tí fi ríǹgì sí mi lọ́wọ́ kò tí fẹ́ mi sílé pé wá ìtẹ̀fí wọ́n á sọ̀rọ̀ sí mi tẹ̀sí wọ́n á ṣe mi bí eléyìí wọ́n á sọ̀rọ̀ sí mi àwọn rúmọ̀ọ̀sì tó ń gbọ́ wọ́n fi ń lé àgèsì mi wọ́n sọ pé èmi ní sugar daddy mi ní sugar daddy kí ló ń jẹ́ sugar daddy wọ́n wo fún mi wọ̀nyí. ṣùgbọ́n tó o ní kí ló ń jẹ́ sugar daddy. sugar daddy ni bàbá tí àbàbá là yìí. ìmọ̀ kan tó jẹ́ bẹ́ẹ̀ wọ́n tún fóònù mi wọ́n tún wò ó wọn ò rí kankan kí ni wọ́n tún fẹ́ kí n ṣe tí mi ò ṣe fún wọn àti bí mo yẹ sọ̀rọ̀ Friday báyìí tí mo yẹ dá ìsàlà tí ń tawọ́ lù mí tó bẹ̀rẹ̀. ìwọ nìkan ló mọ password bọ́bọ̀. bẹ́ẹ̀ ni sà orí fóònù dẹ̀ ti pè fún wọn. wọ́n ní síìmù kan níwọ àti ẹjọ́ ń lò. rárá mo ní síìmù tọ̀dọ̀ mi tí mo lò second sim mi ló gbà torí pé nẹ́tíwọ́ọ̀kì gúlù ẹ̀ òkè máa ń dá ló ṣe gba second sim mi. ta ló wá mọ password ẹ lẹ́yìn ẹ̀. èmi nìkan náà ni orí fóònù dẹ̀ ti pè fún àtìgbà tí mo ti pè lórí fóònù fún làwọn fúnra wọn ti ń ṣe. ta ló wá ń bá client ẹ sọ̀rọ̀. ẹ sàmì mi. ọwọ́ ta ni fóònù ẹ wà. ọwọ́ ẹgbẹ́ ló wà láti ọjọ́ mi. bọ̀ wọ́n ní wọ́n ló ń bá client ẹ sọ̀rọ̀ pé wọ́n nìkan ló mọ password ẹ. mo mọ bóyá máa bá client sọ̀rọ̀ sá orí fóònù dẹ̀ ti pè password fún wọn. ìyẹn client ẹ àwọn tó ń jọ ń ṣe. mo mọ bóyá máa bá client sọ̀rọ̀ sá. ta ló wá mọ̀. mi ò mọ̀. ta ló ń bá sọ̀rọ̀. ta ló pe password ẹ fún. orí fóònù ti pe password ẹ fún Canada baby tẹ Canada baby sọ fún ẹ̀gbọ́n ọkùnrin bàrà Táyọ̀ àtìgbà náà ti ń ṣe fúnra wọn. ṣé Táyọ̀ tó ń wá bí. bẹ́ẹ̀ àtìgbà náà ti ń ṣe fúnra wọn wọn ò lè disturb mi mú. dìde. arákùnrin ọlá fún ọ lásàmẹ́ǹtì lọ́sẹ̀ tó kọjá. ṣe fún mi lásàmẹ́ǹtì sàn. a fún ọ ṣéjà ló bá wá ni. ìjà kò ní bájà wọn. assignment àwa fún ọ alárùwò kan ṣẹlẹ̀ ní alẹ́ ọjọ́ tí bọ́bọ̀ sọnù ní àdúgbò yìí àwa béèrè lọ́wọ́ rẹ pé ṣó o gbọ́ nípa ariwo yẹn àwa ni kó lọ ṣiṣẹ́ lé lórí wa ó wá ń tì í sí wa pé àwa ló yẹ kó lọ ṣe é àwa níwọ ló ń gbé ládùúgbò. ẹ̀bùn ẹ̀yin ló gbọ́ ariwo. ṣé o ti lọ fún assignment yẹn. mo ti ṣàtàmẹ́tẹ̀ ní kí ṣe. kí ló wá bá bọ̀ ń bẹ̀. wọ́n sọ pé ìrọ̀lẹ́ ń pa pé kò sí ariwo kankan ní àdúgbò. ta ló sọ ta ló sọ pé irọ́ là ń pa. àwọn ará àdúgbò náà ni. wọ́n ní irọ́ là ń pa. bẹ́ẹ̀ni pé kò sí kan tó ṣẹlẹ̀ ní àdúgbò kò sí kan tó ṣẹlẹ̀ ní àdúgbò kò sí kan tó bá ṣẹlẹ̀. bí wọ́n ṣe sọ́nà nìyẹn pé irọ́ là ń pa. wọ́n ní kò sí kan tó ṣẹlẹ̀ nínú àdúgbò. wọ́n ṣe bá ṣe sọ́nà nìyẹn pé irọ́ là ń pa. bẹ́ẹ̀ni wọ́n ní irọ́ ni ẹ̀ ń pa. ta ló sọ bẹ́ẹ̀ ládùúgbò yìí. àwọn tẹ́ lọ bá náà ni. àwọn wo la lọ bá. àwọn tẹ́ lọ bá tẹ́ lọ béèrè question lọ́wọ́ wọn. èwo nù wọn. àwọn tẹ̀yìn lọ bá ẹ̀yin mọ̀ ẹ̀yin tẹ́ lọ bá ẹ̀yin mọ̀ èèyàn tẹ́ lọ bá náà ṣẹlẹ̀ mọ̀ èèyàn tẹ́ lọ bá tẹ́ lọ béèrè question lọ́wọ́ wọn fúnra yín. àwọn wo la lọ bá àwọn wo ló sọ fún ọ pa wá bá wọn. ṣèbẹ́ ẹ̀yin mọ̀ ẹ̀yin tẹ́ lọ bá. àwọn wo la lọ bá àwọn wo ló sọ fún ẹ pa wá bá wọn. ìyá tó wà ní ilé tẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ àwọn máa tẹ́ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n sọ pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ládùúgbò wa pé gbogbo eléyìí náà sọ pé wọ́n pariwo ládùúgbò wa pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú àdúgbò wa kò dẹ̀ sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú. bó o ní wọ́n wá rò pé bọ́bọ̀ lè wà. mi máa ti bọ́bọ̀ lè wà ọlọ́run nìkan ló mọ tó lè wà sá. ó ló fẹ́ lọ dá ifá sí i. ta ló sọ bẹ́ẹ̀ fún yín. ó ti a ti béèrè lọ́wọ́ ẹ lórí afẹ́fẹ́ yìí. èmi sọ fún yín pé mi lọ dá fásitì. a ní kó lọ ṣàyẹ̀wò sí i.
ẹ sọ fún mi bẹ́ẹ̀ ni A ní wọ́n ṣé sọ o pé mo tiẹ̀ fẹ́ lọ dá fáàsì. àti ẹ̀ tí wàá bí ẹ léèrè tẹ́lẹ̀ pé ṣé o ti dáfá jẹ́ kára rẹ balẹ̀ o ara mi balẹ̀ jẹ́ kára rẹ balẹ̀ o ara mi balẹ̀ dáadáa gbogbo ohun tó bá ń gbénú ẹ jẹ́ kára kò rẹ sí balẹ̀ kankan tó ń gbónú mi jẹ́ kára Ọlọ́run rẹ nìkan ni jẹ́ kára rẹ balẹ̀ ó o. balẹ̀. àwa bí ẹ léèrè wípé àbúrò rẹ lẹni tó sọnù ǹjẹ́ o ti gbé ìgbésẹ̀ lórí ẹ̀ kí ló fi fún wa lésì. mo sọ fún yín pé gbogbo ìgbésẹ̀ tó ń ṣe lórí ẹ̀ náà the same thing nǹkan tó ń sọ torí táwọn ọmọ mi bá ti jáde wọ́n á sọ pé pé wọ́n sọ pé inú ìgbèkùn ló wà bọ́ bẹ́ẹ̀ sì ń ṣe sọ fún pé ṣé mo pé kémi lọ dá ifá sí èmi wọ́n á sọ fún ẹ̀yin wọ́n á sọ fún mi pé kí n lọ wo àyẹ̀wò lórí ẹ̀ kẹfún lásán kí n lọ sí àdúgbò kí n lọ máa béèrè ibi tí wọ́n ti gbọ́ ariwo òní mo sọ fún yín pé èmi àti yín ló lè jọ lọ síbẹ̀ torí pé ẹ̀yin ló mọ. o lè rán wa ń ṣe àwa la rán wọn ṣe. ẹ jọ ṣé ọmọ Marvelous ti dé ta Tádé a ti pé bàbá rẹ̀ lé ní iṣẹ́ dowó pé a fẹ́ rọmọ wọn ìyẹn Marvelous pé kí ni kí ló sọ fún wa tẹ́lẹ̀ kálẹ̀ rán létí ó kọ rẹ̀ lẹ́ẹ̀kan sí a fẹ́ sọ̀rọ̀ ẹ jọ ẹ jáde gbogbo yẹn jáde àwa àti Táyọ̀ fẹ́ sọ̀rọ̀ aláyé jáde bàbá ti ṣe tán a fẹ́ pè yín Tádé kìíní di má bọ̀ ń bí jókòó báyìí. sún ẹnu mọ́ ọ̀pá òun yẹn mo ti fẹ́ mọ̀ rán wa létí ó kọ rẹ̀ lẹ́ẹ̀kan sí Tèmítáyọ̀ kìíní. olúwa pẹ̀lú mi. lọ́jọ́ kẹta tí Bọ́bọ̀ sọnù àdá àti ọ̀bẹ tó lọ rà ní old garage kí ló fi ṣe. lọ́jọ́ kẹta. yes tí Bọ́bọ̀ sọnù àdá àti ọ̀bẹ àtẹyẹlé tó lọ rà ní old garage níbi agbègbè ibi ilé ọba yẹn kí ló fi ṣe. ọwọ́ ta ni mo ti rẹ yẹlé. arákùnrin jẹ́ kára rẹ balẹ̀ o. no now. àdá àti ọ̀bẹ tó rà kí ló fi ṣe. mi ò rà dá mi ò rà ọ̀bẹ. àlàyé ó rà dá ó rọ̀bẹ ó rẹyẹlé ẹ̀yin mẹ́ta lẹ wà ń bẹ̀ o ó gbé babaláwo lọ́wọ́. mi ò rà dá mi ò rọ̀bẹ. ó gbé babaláwo lọ́wọ́ ìwọ àti babaláwo àti ẹ̀yin mẹ́ta ó ra ọ̀bẹ àdá kí ló fi ṣe àtẹyẹlé àti ta ni babaláwo yẹn. ọjọ́ wo. ní ọjọ́ kẹta tí Bọ́bọ̀ sọnù. irọ́ ni. arákùnrin àjọ mú nǹkan lẹ o. mo ní irọ́ ni èmi lọ́jọ́ kẹta. ó dà ọjọ́ wo ló rà dá tọ̀bẹ. kì í ṣe mi mo rà dá. ó rà dá ó rọ̀bẹ. mi ò rà dá mi ò ra ọ̀bẹ. ó rà dá ó rọ̀bẹ ó rẹyẹlé ó gbé babaláwo lọ́wọ́ mẹ́ta yín. mi ò rà dá mi ò rọ̀bẹ. mi ò dẹ̀ rẹyẹlé. ta ló wá rà dá. àkíkọ́ adìyẹ. èmi ẹ̀gbọ́n Jamiu pẹ̀lú Fápẹ̀lú àwọn ló fẹ́ ṣe prayer fún ọ̀rọ̀ ara wọn tó fi bọ Ògún so kì í ṣe ọ̀rọ̀ èmi kò tẹ̀lé wọn lọ sí kíní ara ẹyẹlé. àkókò adìyẹ lẹ́ra. àkíkọ́ adìyẹ Ògún náà dẹ̀ fi bọ. àdá tẹ́ rà náà Ògún lè fi bọ. Ògún náà fi bọ. ọ̀bẹ tẹ́ rà náà Ògún lè fi bọ. ta làwọn tí ẹjọ́ lọ yẹn. onífá ni wọ́n awo ni wọ́n. onífá ni wọ́n awo ni wọ́n bọ́nà tí ń ṣàwò. tó ti ń ṣàwò. tó ti ń ṣàwò. bẹ́ẹ̀ni. Èkìtì Adó náà ni. ẹ yà mọ̀ pé ibo ní Èkìtì Adó. Fápẹ̀lú ẹ báyìí mi ò lè sọ ibi tó ti ń ṣe àwò. o lè sọ ibi tó ti ń ṣàwò. mi ò ṣàmọ̀ pé babaláwo ni mo ní. babaláwo ni. ọmọ pé babaláwo. so Jamiu babaláwo ni. bó ló ti ń ṣàwò tiẹ̀. òkè wí. ló ti ń ṣàwò.
ẹni tí olówó mọ ibi tó ti ń ṣàwo yẹn olówó sílé ẹ ṣe ẹni tí olówó mọ ibi tó ti ń ṣàwo yẹn báwo nìyí ṣe wá pa yín pọ̀ ẹjọ́ lọ ra nǹkan. Babaláwo Jamiu ló ṣàmọ̀ wọn mo mọ̀ wọn bọ̀. ẹ̀kínná láwọn fẹ́ lọ ṣe é mi tẹ́jọ́ lọ rà dárọ̀ bẹ́ẹ̀. Ògún ni àjọlọ́bẹ̀ ni àjọlọ́bọ̀ Ògún ni àjọbọ̀ Ògún ta dẹ̀jọ́ kúrò bẹ́ẹ̀. níbo lẹ ti bọ̀gún. Ta ti bọ̀ Ògún ilé ọ̀dọ̀ wọn ni. ṣé o mọ̀ pé ìwọ àti bọ́bọ̀ lẹ́jọ́ jókòó lọ́jọ́ tí bọ́bọ̀ sọnù. Bẹ́ẹ̀. àbí ìwọ ló dẹ̀ pé bọ́bọ̀. Èmi mo pé. àbí ta ló pé bọ́bọ̀. Èmi mo pé bọ́bọ̀. Mi ò sí ní. ìwọ àti ẹlẹ́jọ́ jókòó. Kì í ṣe mi nìkan. búrẹ́dì tó fi ilẹ̀ lọ́jọ́ yẹn gbogbo ní búrẹ́dì yẹn wà. Wọ́n ti jẹ. ta ló jẹ. Wọ́n pọ̀ tán jẹ. ibi tó ti fẹ́ lọ romi báwo ló ṣe jìnnà síbi tí ẹ jókòó sí. Kò jìnnà òpó kan sóko méjì níbi gbogbo ibi tá a wà. àlàyé bo ni bọ́bọ̀ wà. Mi ò mọ ibi tó wà. Mi ò. kí ló kọ babaláwo yẹn. Babaláwo. tó sọ pé òun mọ ibi tó ti ń ṣàwo. Fápẹ̀lú ni. mo mọ a ti gbọ́ pé Fápẹ̀lú níbo ló ti ń Fápẹ̀lú kí ló ń jẹ́. Fápẹ̀lú ni mo ń ṣe Fápẹ̀lú. kí ló dé tẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta jọ lọ ra nǹkan yẹn papọ̀. Èmi náà máa gan mi ò bá wọn mọ prayer boys pé kì í pé ó dẹ̀ wù mí kí n dé ibi tí a ti fẹ́ lọ ṣe àdúrà yẹn ni mo dẹ̀ tẹ̀lé wọn lọ́bẹ̀ a lè ṣàdúrà àdúrà sílẹ̀. ọ̀rọ̀ ara wọn gan náà ṣàdúrà sí. so nǹkan tẹ́ wá sọ pé mo lọ rà bẹ́ẹ̀ mo lọ ṣe wọ́n wá wà surprise sí mi. ṣé a ti wá apá. rárá. bó ni bọ́bọ̀ wà. mi ò mọ ibi tó wà mi ò lè sọ. wàá sọ o. mi ò mọ ibi tó wà. ó máa sọ. mo ní mi ò mọ ibi tó wà. Àṣàkẹ́ TV Show.